بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من انتبه رضوانه سبل السلام ويخرج من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم صدق الله العظيم. ثم تكبير. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته ومغفرته. تبعوني بهذه الكلمة جميعا فقول أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. قولوا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. ثم قولوا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. فعائرا جميعا قولوا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. آمين. فحمدا لمن استحق الحمد الذي رفعنا بالإسلام. ọpẹ́ òun ni fún ẹni tó jásí pé òun náà lọ́pẹ́ tó sí lọ́pẹ́ yẹ òun náà ni ọba àlíkẹ́ ọlá ọba tó ṣe àgbéga fún wa pẹ̀lú ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà tá bára wa nínú rẹ̀ àdúpẹ́ fún Ọlọ́run. فهو الذي أحسنا بالجهاد. ọba tí a ń dúpẹ́ fún yìí ọba yìí náà ni ọba tó ṣà wá lẹ́ṣà pẹ̀lú ká máa jagun sójú ọ̀nà tó wọ́n lọ́wọ́ ọba. وفضلنا بالعبادة. ọba yìí náà ló gbé àjùlọ ńláńlá fún wa pẹ̀lú ká máa wà nínú ẹrú tí ó máa jọ́sìn fún wọn lọ́wọ́ ọba. وأكرمنا بالتقوى. ọba tá à ń dúpẹ́ fún yìí ṣe bóun náà ló ṣe àpẹẹlẹ ńláńlá fún wa pẹ̀lú ká máa wà nínú ẹ̀dá tí ó máa fáyọ̀ wọn lọ́wọ́ ọba. فهدلنا بالقرآن. ọba yìí náà lọ́ba tó fẹsẹ̀ wálé náà pẹ̀lú tírà ńláńlá tá masal Qur'an. وأرشدنا بمحمد. ọba yìí náà ni ọba tó wá sí olùtọ́sọ́nà wa pẹ̀lú ànábì wa Muhammad. اللهم صل وسلم على آسى النبي الكريم ورسول عظيم ورحمة للعالمين. ọlọ́ba àṣàlékún kẹ́gẹ́ fún ànábì tí bí ńlá pẹ̀lú jùlọ òun náà ni òjíṣẹ́ tó bò áyà tó tóbi tó jíṣẹ́ kù tó níwájú ọlọ́run ànábì wa Muhammad. إلهنا بنورك انتدينا. olúwa wa pẹ̀lú ìmọ́lẹ̀ tó lagara sẹ́ni wa láfi máa kọ́dọ̀ rẹ lọ yẹ ká wáyọ̀ rẹ lọ́wọ́ wa. وبفضلك استهانا. pẹ̀lú àjùlọ láàrin náà lásìn wá nínà lọ́wọ́. وبك أصبحنا وأمسينا. bá a ti pọ̀ tó láyé a ò lè dásùn bọ́lọ̀ wọn bá kọ̀ wá lọ́rùn. bá a ti lè dásùn náà la lè dájí agbára súnsùn agbára jíjí lọ́dọ̀ ọlọ́wọ́ bá lọ́wọ́. ذنوبنا كثيرة بين يدك. láàrin kájí ká tó sùn ẹ̀ṣẹ̀ tá a fi ń sọ wọ́n sọ́dọ̀ rẹ ọlọ́wọ́ bá kò ní báyìí lọ́wọ́. نستغفرك ونتوب إليك. àwọn àrẹ ọlọ́run lálàfẹ́lẹ́ yìí à ń bọ́sẹ̀ sẹ́yìn bá a ní ṣe bẹ́ẹ̀ mọ́ kó mójúkò fún wa. يا حنان يا منان. síbí wọn náà lọ́ba tó gbóni lẹ́bùn tọ́ba sórí fẹ́ẹ̀dà yìí sì rèé lórí tọ́ba ṣe fún. يا حنان يا منان. síbí wọn náà lọ́ba olórí ńláńlá tí orí ọ̀wọ́lé ẹlòmíì orí tí ò lérò ta ní ṣe mo ṣe fún wọn náà ni tọ́ba máa lò sí nígbà kó lọ́wọ́ rẹ̀.
نسألك الحمنا والحمانا من سوال الإيمان والعفو أما مدى. àwọn béèrè fàyàbalẹ̀ táyé tọ̀run tí èdè gbígbàgbé ni kó yòrò à ń béèrè àmójúkò rẹ gbogbo láì bí ta ti ṣe lọ kó mójúkò ń bẹ̀ fún wa. وكان برحمتك يا أرحم الراحمين. gbogbo tí ń lọ láyé ní tó dúró ni ní tá a rí ni èyí tá a rí ni ní tó dúró ni ní tó nàró ní tí ń wo kálukú ni kò sẹ́ni tí ń fi lọ láàrin wa àánú ọlọ́run kálukú fi lọ ní fi ń bọ̀. وصلي على الهادي البشير مصطفى محمد. ọlọ́run bá sàlékùn kẹ́ fẹ́ni tó sàlẹ́sà jùlọ ẹni tó bàbàrà jùlọ ẹni tó nífẹ̀ẹ́ sí jùlọ ẹni tó bùkátà sí jùlọ tá a mọ̀ sàlẹ́kùn Muhammad. وعلى أهل العيار والصحابة الأبرار الطيبين الطاهرين. ìkẹ́nà jọ máa bẹ fún gbogbo àwọn ará ilé rẹ̀ tí wọ́n jẹ́ ní ẹ̀sà jọ máa bẹ fún gbogbo àwọn sàhábì rẹ̀ tọ́já sí pé títẹ̀lé tí wọ́n tẹ̀lé ànábì wọn jà ànábì wa Muhammad lẹ́sẹ̀. والعلماء والعاملين بعلم الله. ìkẹ́nà tá a tọrọ jọ máa bẹ fún gbogbo àwọn tọrọ ń fira wọn yé gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà níkàlẹ̀. وقائد الإسلام في كل أماكن. gbogbo tí ń jẹ́ aṣáájú ìsìlámù gbogbo àwọn ọ̀gá tí wọ́n ń jọ gẹ̀ẹ́sì ní gbogbo àyè òkè wọ́n wà ìkẹta ń tọrọ láyé ọlọ́jọ́ mọ̀ lọ́ba wọn lẹ́ni náà. وعلينا معه. àwọn bàbá ní bá fi tọrọ látòkè lọ́dọ̀ ànábì wa Muhammad gbogbo àwọn aláta wa ń tọrọ lọ́kùnrin wa lóbìnrin wa ọlọ́njọ́ àwọn ọmọbìnrin wa àbòkè ọlọ́run. الفاتحة. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmi din. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. kíkẹ́ Ọlọ́run الله àtẹ̀yìntà sífà nàbí صلى الله عليه وسلم. àbúméjèèjì kí gbogbo àwọn hálùlá الله ní alámàlì islam الذين بذلوا أنفسهم لإبقاء الإسلام وبذلوا حياتهم لخدمة المسلمين وهم أحباء الله. أكيوا بلوسوا أكيوا وهم الذين سبقونا بالإيمان وسبقونا بالحياة وسبقونا بالتوحيد وسبقونا بالكل. أكيوا àwọn wọn jọrọ àwọn wọn ṣẹlẹ̀ rọ kí kálukú tó dé látẹ̀yìn ànábì àwọn tábì wọ tábì wọ sùúrù ilẹ̀ akbar àwọn ààyèmá akíwọn ọlọ́mbà wa kíwọn. Àmín. iṣẹ́ wọn tí wọ́n ṣe kalẹ̀ ní yíò ìjókòó tá a tún jókòó lónìí yìí náà bí wọ́n ti ń jókòó bọ̀ ká tó dáyé tọ́lọ́run aláwọ̀ dáyé àwọn àjòkó ń bẹ̀ tó ti wà maktubu inda Allah. bihim azadina Allahi turanfa'un lahu ma'akilu lil a'da'ihim wa junudun. بهم هذا دين الله بهم هذا دين الله ترفع له سبحان الله ماكل للأعدائهم وجنود. tipátìkúùkù ni wọ́n fi lọ ìsìláàmù kalẹ̀ látọjú ànábì wọ́n fẹ́ ìsìláàmù ó di ààyè ànábì fẹ̀mí gbà sàábé fẹ̀mí gbà tábìínà fẹ̀mí gbà àwọn àyíma àwọn náà dúró bí ahazadina Allah. ahazadina Allah turafa'un lahu. Allahu akbar. ماكل للأعدائهم وجنود. ẹ wo bàbá wa Usmanu Fáúdì ẹ irú ń táwọn tó tẹ̀lé ànábì ṣe lòun náà ṣe bàbá ṣe wàhálì irú ń táwọn tó ṣe níta ànábì ṣe lòun náà ṣe. Allahu akbar. بهم أذدين الله ترفع له. ماكل للأعدائهم وجنود. ipò
ìdì kìlà àfáà ní mi bá délẹ̀ yìí bá àfáà ní mi bá àfáà àwọn gbà àfáà ní mi lálejò ni ngbò tó dé l'Al-Qur'ani tó pè bihim azadina Allah بهم عبدين الله ترفع له yé مآكل لأعدائهم وجنود àwọn kùfáàrù tí wọ́n dájú ogun kọ ìsìláàmù pé kò ní í ṣe àwọn bàbá wọn ni wọ́n ní àwọn sẹ́kẹ̀sẹ̀kẹ̀ tí wọ́n fi ń dè wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ pé ìwọ ìsìláàmù á lọ mọ́lẹ̀ ńlẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ títí àwọn àfa wọn dé ni wọ́n fi ń dérí bàbá wa Tajul Hadabi ìtẹ́ àgbẹ̀ bàbá dìde sí ní ìnánu bihim azadina Allah بهم عبدين الله ترفع له مآكل لأعدائهم وجنود bàbá dé àṣẹ ń pẹ́ la ilaha illallah jogún ara mi fún mi tó lọ ọlọ́run wá níta ní jogún fún Abibullahi bàbá wa Kamaluddin باسم إله الكافي أبدأ نسمتي سلام من الله على النور رحمة má lọ bẹ oúnjẹ lọ bí ti ń lọ náà بهم عبدين الله ترفع له yé مآكل لأعدائهم وجنود bàbá wa ṣe Tajul Hadabi tá a wà lólè wọn tá a wà lóde wọn bọ́lọ̀ wọn ọba kópa wa ń bẹ á ti kú àbí a máa sí lé أما مكتوب وكل شيء عافيناه في إمام مبين الله أكبر ọmọ yìí náà ni bàbá Tajul Hadabi náà jà láti gbé dìde ìmọ̀ ní pẹ́ ta ní pọ̀ kí ní yìí sí lára ta ní pọ̀ sí lára láyìlá ẹwà dúró ọmọ akéwù Sheikh Muhammad Kamaluddin Al-Hadabi wọ́n ní ọmọ ṣiṣẹ́ mi lọ wọ́n ní ọmọ akóló mi lọ bàbá dúró dáa bàbá dúró dáa bàbá ṣe dáadáa bàbá hùwà dáadáa wọn ò dalẹ̀ ọlọ́run lẹ́yìn tí ò dalẹ̀ lèmi ń gbáyé lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ gbọ́ngbà tá Nábì Ibrahim máa ń tọrọ aṣọ ní ìmáàmà oníwọ̀n bí n zúrí yá tí ọlọ́ni èmi ló fún ọ léṣe la yanalu ahadi az-zalimin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهدي الظالمين. bàbá ṣàbòsí fún àfà bàbá ṣàbòsí fún àfà bàbá ọ̀dàlẹ̀ fún àfà tí bàbá fi wá fún wọn ní táìtù tó dáa pé anta Muhammad Kamaluddin síbi wọn ló kọ wọn ṣiṣẹ́ débẹ̀ lọ́dọ̀ bàbá ni ibi tá a wá yìí máa ń bá wọlé wọlé òní àfa wa làyú sí tó yin àfa rẹ̀ oníbọ̀ ọba délé àfa wọn ta tàbí ìtàlẹ̀ ìlímì wọn lè ha má lè rí dọ́. وأتيت بيت العلم والعمل الرضا من بابه
مستذهبا للمكلد من بابه مستصحبا للمكلد ọdájọ́ ìpẹ́rẹ́ من بابه مستصحبا للمكلد من بابه مستصحبا للمكلد oníbọ̀ ọba délé àbá ọmọ anásí wà tẹ́ta bẹ́ẹ̀ tàlẹ́ ilimi òdélé mà wàlẹ̀ hamad rìdọ́ òdélé sẹ́yọ́nù ọlọ́run àwọn èèfò rúùsùn ọ̀sán tí wọ́n sùn díẹ̀ náà ni iṣẹ́ ìyọ́nù ọlọ́run ni wọ́n máa ṣe ní gbogbo ìgbà mímbà bí ọba débẹ̀ mustashiba lèlè mékìládé mímbà bí mustashiba lèlè mékìládé. bàbá lọ ti dọ́wọ́ rẹ sílẹ̀ kò wọlé kò lé lẹ́yìn rẹ ni lẹ́kùn bàbá wa ṣe Muhammad Kamali dé sẹ́yìn mọ̀tá wasta tawadu la ń fi dákọ̀ wọn o tọ́lọ̀ fi fún wa ní Fílípì ẹ̀dákọ̀ ní Muhammad wasta tawadu lẹ́kùn la wọ́n sí sọ́dọ̀ bàbá Tajul Adabi ọwọ́ sọ fún wa qul lil muqilli mina dirayati wattuqa qul lil muqilli mina dirayati wattuqa alimin bi darahati lahu balakatu rifadi alimin bi darahati lahu balakatu rifadi. sọfẹ́ni tó kéré nímà tó wúra rẹ̀ lóde kóhun nímà ó kéré lẹ́sìn ó wúra rẹ̀ lóde pẹ́lẹ́sìn òun alimin bi daraha sọ kalẹ̀ sí gbangba lé ọmọ àfáà náà sí o bó ti gbọ́ kéwú lọ́mọ gbẹ́sìn bó ti gbọ́run lọ́mọ gbọ́ náfìlà. Alimi bí dàrọ́ àti làwùbárakàtú rifadi. Alimi bí dàrọ́ àti làwùbárakàtú rifadi. Bàbá wa Sheikh Tajul Adabi kò sí ẹni ọlọ́run kátàlọ́wọ́ ẹ̀sẹ̀ tẹ́lifíà fún ó ṣe fádámà ńgbà tí ọ̀ páàsì kó tó ṣe mí. májègì yìí tẹ́lifíà ni ó sì jẹ́ ó fẹ́ lè léyìn o ọlọ́run ní mi ní ó ṣe kíta fún ọ ń jẹ́ àwọn ọmọ rẹ̀ kọ́ ọmọ gbádùn wọn. ẹ̀yin náà sáà ti mọ àwọn ọmọ náà àbá àmúmi ń tẹ̀ lè sọ fún mi ó ṣe tẹ́ẹ̀sì fún ọ ni bẹ́ẹ̀ ló ṣe tẹ́ẹ̀sì fún Ànábì Nuhu bẹ́ẹ̀ ló ṣe fún Mùsá ó sí ẹni ọlọ́run katọ́lọ́run yìí tẹ́sí tí ò ní ṣe tẹ́rìbíyà fún bàbá wa Sheikh Tajul Adabi afaman sharaha Allahu sadrahu lil-islam fahuwa ala nurin min rabbih. afaman sharaha Allahu sadrahu lil-islam fahuwa ala nurin min rabbih. Insharaha sadri tọ́lọ̀ ń bá fẹ́ ṣe é fẹ́ yẹn ni tọ́lọ̀ ń lò ní ṣe insharaha sadri fún ẹni tí ò ní lò káyà rẹ̀ ọmọ bẹ́ẹ̀ ń kókún báwọn náà ṣe bẹ́ẹ̀ ìjọ tọ́lọ̀ ń fẹ́ ṣe èyí fi ń fa nàbì Jibrilu lè gbé lè sọpúrẹ́ṣàn fún faman sharaha Allahu sadrahu فهو على نور للإسلام فهو على نور فمن شرع الله صدره للإسلام فهو على نور من ربه. gbogbo ẹ̀dá tó bá ti jẹ́ ni ọlọ́run tá a bá ṣe tẹ̀mùrínù fún àṣetẹ̀mùrínù fún tá a bá ṣe tó bá wá pẹ́ wà nábì Ibrahima àfinádàn o ọ̀tayọ̀ náà bẹ́ẹ̀ ní í ṣe fáwọn ẹni ẹ sáàmà pé bàbá wa Sheikh Tajul Adabi bóyá gbogbo àwọn tá ń bẹ́yìn kò sẹ́nìkan láyé nu wa ẹlòmíràn mi rẹ̀ lẹ́gùn ẹnìfẹ́ ẹlòmíràn lẹ́ ní 150 òun náà tí ẹ̀ ní lè bá wa jòkó nìyí bàbá náà ló gbà ṣùgbọ́n gbà àwọn ètò ó dùn àwọn tó ní bàbá náà ọlọ́run ní máa rẹ̀ yín lẹ́kún
pẹ̀lú bàbá wa Sheikh Muhammad Kamaluddin. Bàbá náà wá kọ́ gbogbo wa bó ti tọ́ ká máa ṣe àwọn àjáyíbà tí mo rí lára bàbá wa Sheikh Muhammad Kamaluddin àmọ́kótó bẹ́ẹ̀ kọ́kọ́ bá ń lọ fama kana mu'mina kama kana fasika la yastawi. أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون. àwọn tí ó juwọ́jú sẹ́lẹ̀ tí wọ́n wọ Darul Imani ǹjọ́ lè dàbí àwọn ta ni wọ́n máa bọ̀ wánú Darul Imani tí wọ́n kọ́ ẹ wò bàbá lọ jàmọ́ lọ múmìnà ni bó tiẹ̀ jẹ́ pé ní tó bá wá wòran afẹ́ wo tí wọ́n ń ṣe tó bá pọ̀ nù wa àtòun àtàwọn náà múmìnà ni. أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون. ẹ̀yin jàmá mo kí yín púpọ̀ ẹ tẹ̀lé bàbá nígbà wọn ń bẹ ẹ tún tẹ̀lé wọn gbà wọn ò sí má ìgbà yí ẹdúró ń bẹ ìgbà yí ẹdúró ń bẹ ìgbà wá yí lọ́dọ̀ bàbá wa àgbàtà jòkótì ẹtún lẹ́yìn náà ni afaman kana mu'mina. أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون. ọlọ́run lẹ́yìn tẹ wá jẹ́ tẹ wọlé ìmánì tẹ jáde mọ́. أما الذين آمنوا وعملوا الصالحات Allahu akbar. فلهم جنة المأوى نزلا بما كانوا يعملون. ibi tá à ń lọ ni ọlọ́run sọ̀rọ̀ pé ẹ̀wọ́nú Darul Imani ẹ̀wọ́ bẹ̀ lásán o ẹ̀wọ́ bẹ̀ ẹ̀rí kí wọ́n bá fẹ́ sọ ní alladhina amanu wa amilu salihati yẹn náà amanu wa amilu salihati. gbogbo ẹ̀wọ́n tá a wà nínú Darul Imani táwọn wá ń fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ rí à ń rìnrìn rí à ń wà rí à wà nínú nifaq. ثم الذين آمنوا ثم الذين كفروا ثم الذين آمنوا ثم الذين أعجبه أما الذين آمنوا أما الذين آمنوا وعملوا الصالحات الله فلهم جنة المأوى نزلا بما كانوا يعملون. جنات عدن جنات النعيم جنات الفردوس جنات المأوى wa yìí àdúgbò Ọlọ́run ni tó Ọlọ́run náà wà ní Jánnà tààlà àlìjánnà ò ní wù Ọlọ́run yege sí gbogbo nǹkan àmọ́ èmi náà wà ní Jánnà. ولهم جنة المأوى نزلا بما كانوا يعملون. Ọlọ́run bí tọ́lọ́yìn fún wa yìí Ọlọ́run dákun jẹ́ gbogbo wọn pàdé ń bẹ̀ báyìí. Ọlọ́run já ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ já níwà rẹ̀ bẹ́ẹ̀ dákun síbúgàtàláyé wa man azanu minallahi síbúgà Ọlọ́run rẹ̀ wá láró dáadáa bẹ́ẹ̀. Nínú Ramadana là ń tí ń tẹ̀lé bàbá yìí bó tí sitasawali sì tún dé pé ẹ máa bọ̀ káwá fi kọ́ dọ̀dún tí ń bọ̀ a sì tún wà dé kan èyí tí wọ́n ròyìn yìí lọ́wọ́ padà kó gbogbo wa sí. آمين. wala nabi sallallahu alaihi صلى wasallam. الله عليه وسلم. baba wa Sheikh Muhammad Kamaluddin رحمه الله تعالى. afa yarada wastan tawadu ala wastan tawadu ala wastan tawadu ila an fin da ko baba in kawa náà láyà àmọ́ dáa wọ́n tẹnu máa ń yà kan yàwó náà ni bàbá
ni wọ́n máa sọ ni wọ́n fi rìn òun ni wọ́n fi sọ̀rọ̀ òun ni wọ́n fi hùwà la ilaha illallah sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam wọ́n ní kana rasulullah sallallahu alayhi wa sallam mutahalliqa bi ahlaq ar-rahman kana rasulullah sallallahu alayhi wa sallam mutahalliqa bi ahlaq ar-rahman la ilaha illallah إذ كان خلقه القرآن إذ كان خلقه القرآن وأنا يبين لنا النايشة كيف أخلاق الرسول وأنا يبين لنا يهوه كني والنبي خلقه القرآن أنت مفسر لي بابا لي بابا ما تلو ما يانا وانت سي لقد كان في رسول الله أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ما لحباس أحسن الله إليكم. ó ṣe ìdápadà ń yà ìdúró àwọn àfáàkùn yìí ó sì tó kí àyà yìí ó ró ni. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وذكر الله كثيرا. bàbá ní àyà àwọn ni bàbá máa tẹ̀lé níbi ọ̀rọ̀ níbi ìwà níbi ìṣesí ẹni ọba lọ́hùn èèyàn jalla ma la hayba lahu jalla ma la hayba lahu àmọ́ lọ́dọ̀ ẹni tí ń tọrọ nǹkan tí ọlọ́run yìí fún ó ní láì fi lọ́dọ̀ ẹ̀ mi ò tí ẹ̀ mọ́rú tọ́lọ́run yìí bí ó bá wá wọ́ lọ́hùn mí ni ìmánì ìtọ́nù. bàbá ní laqad kana lakum fi rasulillah uswatun hasana ìkọ́sí dáadáa ń bẹ lára ànábì bẹ́ẹ̀ fẹ́ jẹ́ ní ọlọ́run àmẹ́ni tá a bá yù má kánà yarju ẹni ọba rántí ké mo gbọ́dọ̀ pàdé ọlọ́run kí ni ń fi pàdé ọlọ́run. bàbá ṣe bẹ́ẹ̀ wọ́n tẹ̀ bẹ́ẹ̀ wọ́n rìn bẹ́ẹ̀ wọ́n bọ́kùnrin lò bẹ́ẹ̀ wọ́n bóbìnrin lò bẹ́ẹ̀ ní ọdún kan bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sísìn a fẹ́ ṣe àtúnṣe sáríà àwọn kọmitì lẹ́kọ̀ọ́ ní gbogbo ibi tí wọ́n ti wá wọ́n ti ṣètò wọ́n ti ṣe gbogbo ẹ̀ tó afáwo láwa gbé wọ́n sàn jiyàn aláṣẹ àmàláyà ni bàbá ádámọ̀ ni kìnìún ni wọ́n sàn gbé ń bọ̀ wá di pé ń kálukú gbà fúnra wọn tó ẹjà lọ́dọ̀ bàbá nù ẹjà lọ́dọ̀ bàbá ni o abálọ́dọ̀ àwọn bàbá ń sáré kìí ṣe bàbá ń sáré ní ìlú bàbá ń sáré wọ́n kálukú wá dọ́dọ̀ wọn wọ́n wá kúnlẹ̀ wọ́n sàn wọ́n kún ní abótító àfá wọ́n bá ń kún lẹ́nìkan bá dìde balógun là á pè bàbá ń ta wá sí a ní afẹ́mọ́ ẹni tá fẹ́ pè tí wọ́n ti wá sí ni bára sí mi bá dábàá ní gbígbé ní wọ́n àfáàgbà kàmárù kẹrẹ pé. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وذكر الله كثيرا. wọ́n bá wá pé bàbá ọwọ́ àdìjọ́ ọlọ́njìn wọ́n wá ń wẹ́ ni wọ́n yàn lálága bàbá lèmi náà jẹ́ alága wàláhì tàláhì bàbá lèmi náà ti jẹ́ alága
bàbá wa fi 25,000 kalẹ̀ gbogbo àwọn olówó 2,000 3,000 3,000. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ذكر الله كثيرا. bàbá ṣe báyìí tán kálukú dáwó gbogbo owó tá a rí ń jọ́nà jàmá agbọ́rọ̀ ròyìn ẹni ọlọ ìwà wo ló fi rí báyìí à ń bá ń fi ń pamọ́ àá náà àfẹ́ rí ọ̀nà tá a bá lò ní àfá múmínà ayára ó kúkú mọ̀ àfá àjára ló bá wọn kọ chẹ́ẹ̀kì ńjọ́ náà ìjọ́ náà gbẹ́mi sí odò tí ń bẹ láàrin ansaru sáfà mi ìjọ́ náà lọ parí ìjọ́ náà lọ parí bàbá àfá mi lọ́wọ́ ajá náà sì fún bàbá ìjọ́ náà àmì kanu ẹ̀dá àkùnjà ó bá wà sí lọ. لمن كان يرجو الله واليوم الآخر الله وذكر الله كثيرا وذكر الله كثيرا. لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله àdúpẹ́ ọlọ́run ò ní pa wá bọ̀ ọlànàbí lálùkùrá وذكر الله كثيرا وذكر الله كثيرا. ẹ dákun afọlọ́hún bẹ gbogbo jàmá kò ní í dáa kíjòkó rí báyìí ká má rí àǹfààní tá a fẹ́ mú bẹ̀ ẹ jẹ́ àgbà fún bàbá tá a wá bá bàbá wa Muhammadu Sheikh Kamaluddin àfa yára aláwọ̀sẹ̀ tẹwàdùn àtọ́bẹ̀ kádàkọ̀ wọn ọlọ́run wa máa fẹ́ ẹ̀gbọ́n tó bí máa ká na Muhammadu abba ahadi àbí ká máa gbé àwọn Muhammad ọlọ́run fẹ́ kí nílàjẹrẹ ọ wà bẹ́ẹ̀ bàbá wa Muhammad Kamaluddin ọdún tí wọ́n fẹ́ ṣe ẹ máa wo àmì tí bàbá ṣe kalẹ̀ o ọdún tí wọ́n fẹ́ lọ́ǹtì mọ́sálásí jimá àkọ́kọ́ ṣe é mà pé bàbá ní chairman bàbá ní ń gbé wáàsí káàkiri wọ́n wá wá sáwíyà lẹ́ẹ̀mejì láti wá gbowó àwọn ọ̀ràn èèyàn ẹni tó wà nípò kọ́ràn èèyàn tí ọ̀ràn èèyàn kò ríra rẹ̀ ìwà bàbá ìwà alukurani ni ṣe é mà pé ànábì náà sọ pé Allahumma sagirni fi aynin wa kabbirni fi ayunin nas tó bá ti ríra rẹ̀ ọjọ́ jí lọ́dọ̀ àwọn èèyàn níjọ́ tó bá ríra rẹ̀ wọ́n wọ́ mọ́. bàbá wa Sheikh Muhammad Kamaluddin bá a ṣe é pé àwọn alájà àgbà wọ́n wá wá sáájú wọ́n wá wá sáájú wọ́n gbowó lẹ́ẹ̀mejì wọ́n ní ntọ́jẹ́ kí n wá kí ntí wọ́n ní àṣẹ ọmọ dìrọ́ kọ́ ọmọ dàre síbí wọ́n láwọn tí wọ́n mọ̀ ọ́nà síbí ṣe bàbá wa Alhaji Abdulrahman Aminullah síbí wọ́n bẹ síbí bàbá ọkọ̀ kájí ń bẹ èé ṣe tí bàbá fi wá wọn ò ríra wọn ni nígbà tí yìí ò tí ì ní débì kan tí wọ́n mọ̀ wá ríra rẹ̀ ọ̀dà ó wá àdìjọ́ kan
àwa bá sáré ọ̀dọ̀ wa débi dẹ́kìn kò wá ságbára mọ́ ewé wọn hù ń bẹ̀ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin òun ni aláàjì ṣe oníkókò aláàjì àdìsá ó ní kíní yóò ṣeé ṣe àfi sòsáìtì ó ní kò ṣeé dá sí i àwa níbo ó ní ẹ lọ ọ̀dọ̀ bàbá àwa wádọ̀ bàbá ń jọ náà bàbá ní bẹ́ẹ̀ ni mọ́sálásí bẹ́ẹ̀ náà ní títà gúdí mọ́ náà fẹ́ rí bẹ́ẹ̀ àmọ́lẹ̀ ìyá mi ní àti ṣe la ilaha illallah muhammadu في دنيا بخدمة ديننا وعلم فوج الناس من علم سنتي تنون بابا وكمالي لشيء كمال الدين ذكر بلا صار على أفوي للطالبين وسمرتي لقد طاب أسر المسلمين بعلمه ودعوته في العالمين بحكمة ثم أفا أي لذلك البيت لقد تاب أسر المسلمين لقد طاب أسر المسلمين بعلمه ودعوته في العالمين بحكمة كان في الناس شبهه أنا نهرا ألا لا أرى ما كان في الناس شبهه من الحلم والدين والخلق والصمت يا أمة الإسلام أبينا كمال الدين من خير فعلة بابا وكمال الدين بابا وكمال الدين شيخ مكمل بعلم وآداب ونطق الكريمة dákun torí Ọlọ́run jẹ́ sọ̀rọ̀ díẹ̀. Subhanallah, 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 la ilaha illallah muhammadur rasulullah. Ẹ̀mí gbogbo àlàáfíà, ẹ̀mí gbogbo àlàáfíà. Wọ́n mẹ́ àfá dákun farabalẹ̀ ohun rẹ́wẹ́ ohun tẹ̀míkẹ̀ wọ́n máa ń náà wọ́n ní mànánù ilé máa ń gà sí rata. wọ́n máa ń náà wọ́n ní mànánù ilé máa ń gà sí rata. ka ilimi nabiyillahi. ka ilimi nabiyillahi lukumana hikimati. Bàbá ṣe mọ̀ bàbá wa ní wọn ètí ìparí mọ́sálásí yìí ni wọ́n wá ní ọ̀dà àwọn mẹ́yàn mẹ́fà lọ́dọ̀ ọ̀tà wọn káwọn mẹ́yàn méje kó lé ẹnìkan ẹ máa ṣe mítìnì wọ́n máa fún yín ní guideline bí ẹ ṣe rí parí mítìnì wọn náà la máa rí ṣe o lóńgálógó olówó kan bẹ ní olówó kan bẹ ní olówó kan bẹ ní ojú oṣù kan àbọ̀ lọ́ta fi kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a dẹ́kìnì ẹ̀ ẹni tó ti gbọ́ tẹ́lẹ̀ lẹ́yìn èkó tí ó mà bá ń ṣe nǹkan kan ńgbà ọkọ̀ràn dẹ́kìnì òun lòun ra gbogbo dẹ́kìnì rẹ̀ ńgbà tí wọ́n wá dẹ́kìnì àkọ́kọ́ tán bàbá wa wá sáwíà lásùbà wọ́n ní mo wá wo bí wọ́n ti parí mọ́sálásí ẹni tí ò tó wọn máa ṣe fáàrí
àwọn bàbá ní ọ̀gá ń gùn mo fi olúwa mi búra ẹ̀mí mo mú bàbá lọ́wọ́ gòkè nítorí wọ́n mọ̀ wá that's right. Èkejì mo ṣe déédéé gba wọn gbé wá sí náà lọ́ọ̀dọ̀ ààrẹ Alhaji Subairu ti jẹ́ ẹ̀ta mo ní ṣé bàbá ni wọ́n gbé wá sí lọ́bẹ̀ yín lọ́bẹ̀ àwọn àdó gbogbo ìyá ti dé Ọládòsù ní jáná sí níjọ́ náà Abdulgani Ọládòsù ní àwọn àfa alárúbá bá yọ àwọn èèyàn wá sọ fún bàbá pé àwọn àfa ni wọ́n bọ̀ àwọn bàbá wa dìde àwọn èèyàn kí ó gẹ́ jòkó kí n jòkó táwọn àfa wa ń bọ̀ ẹ wá lọ́dà fún yàn síbí nǹkan kan láàfin ra dídá. bàbá wa Kamaluddin shaykhun mukamilun bi'ilmin wa adabin wa nutqin karimatin. Allahumma salli ala sayyidina Muhammadin al-fatih lima ughliqa wal khatim lima sabaqa nasirin bila aki wala bi ila siratika wa ala alihi akakadi bikida lóòótọ́ ni wọ́n ní Karatuba sálámà àwọn Haúsá ìgbọ́n bá ké Kùránì lọ wọ́n sálámà sí ọ sáàmà fi Kùránì tó ń kéwòn náà sálámà àmọ́ gbogbo èèyàn kọ́ ò bá àfa kan bá wá dé àfa àtọ́jú ọmọ Kùránì bó bá sálámà wá dáhùn sálámà àfa wa láti Ọ̀fà ìfẹ́ bàbá pé ní gbàgbé bàbá sọ́dà ọ̀sẹ́ni tó bá fẹ́ràn àfa rẹ̀ yóò dà fún mi. anábìrin iṣẹ́ àtàkùn karimu qawmin fakrimu fàádà wàzádà wàmọ́lẹ́dà ìbò fàádà wàzádà wàmọ́lẹ́dà ìbò fàádà wàzádà wàmọ́lẹ́dà ìbò. adúgbò fún yín púpọ̀ pẹ̀lú kàkọ́ àwọn ẹni Ọlọ́run ẹ tún wá fi ìfẹ́ hàn ẹ fi owó fìfẹ́ hàn tí èsè ti jẹ́ ń ṣe ká ní Olúwa ò ní jẹ́ kú. Amina. Olúwa ò ní jẹ́ kú. Amina. Olúwa ò ní tẹ̀yìn. Amina. Olúwa ò ní jẹ́ ṣubú. Amina. Nígbà tá a bẹ̀rẹ̀ ilé ẹ̀ka mo ní kò sáfà tọ́lọ́hún ò ní dáwò. Níbi ìdáwò ni ó ti mà kọ́lọ́hún yìí. Ọjọ́ ìmọ̀mọ́ ọ̀pọ̀ àwọn bí òṣèlú ló wá ó sì dájú. Ọ̀pá nínú. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. حياك الله. Jàmáà ẹ dákun ẹ ká gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀mẹ́ta. Allahu akbar. Allahu akbar kabira. Ọlọ́run kú iṣẹ́. À ń bọ̀ wá kí bàbá wa àgbà, bàbá wa arúgbó. Àmọ́ bó ṣe rí yìí, ẹ jẹ́ máa lọ́dọ̀ bàbá wa Ìmáàmù Ọ̀fà. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa Àlájì àgbà lọ́lọ́run fi wọ́n kẹ́. Wọ́n sì gbà bẹ́ẹ̀.
ẹ̀yin ó sì máa rí gbogbo ẹni ó bá gbà bẹ́ẹ̀ tí ẹ ó máa yàtọ̀. Bàbá ìmọ̀mọ́ Ọ̀fà rí i pé ṣé Ìlọrin ilé Àlàájì àgbà òróǹro ni lára ẹran. Màálù 10,000 by 10 million. Ẹ wo bí ó ṣe sanra tó. Ẹni ọ̀rọ̀ àmọ̀ ṣe wọn. Àmọ́ tí ó bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ ẹran kan tí ó mọ bí eré ìkànnà ó lè bàjẹ́. Gbogbo ìgbà ni bàbá ìmọ̀mọ́ Ọ̀fà ń yọ ti bàbá sọ́tọ̀. Ẹ wá gbọ́ tí bàbá wa wí ẹ sì wo bí ń ṣe ń rí. Yóò mọ̀ rí bẹ́ẹ̀ náà lọ́nà. Torí náà ẹ mọ̀ tá a wá ṣe ń bí a gbọ́rọ̀ Ọlọ́run. Gbogbo wa sì mọ wáyà yín pẹ̀lú pé àwa dúpẹ́. Àmọ́ wàlà bàbá ìmọ̀mọ́ Ọ̀fà aláǹwà sáláǹwà mọ́ríyàbá píkó. ẹjẹ dúpẹ́ náà lẹ́ẹ̀dá yìí. ọpẹ́ náà ni ọpẹ́ náà ni ọpẹ́ náà ládùú. إن الكمال بأرضنا عجوبة هل في زمان مشبه بكمالي هل في زمان مشبه بكمالي اللهم صل على روحي سيدنا محمد في الأرواح صل وسلم على جسده في الأجساد صل وسلم وبارك على قبره في القبور اللهم بلغ روح سيدنا محمد تحية والسلامة صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. mo kí bàbá olóhùn ló lóhùn, mo kí àwọn olóhùn transformer tí a di gbogbo ẹrù rù, transformer òdodo tí ó sì rẹ transformer náà. mo kí iná ẹyọ kan tọ́lọ̀ ń tàn tán wá tàn bílíọ̀nù orílẹ̀ ayé, iná náà tún wá ṣẹ́jú rárá. iná ẹyọ kan báyìí gbogbo wa wá lọ fà á fà á fà á fà á fà á fà á. يا ربنا زد شيخنا غفرانا يا ربنا زد شيخنا غفرانا. mo ń béèrè ọjọ́ ìní ni mo ṣe kúrò ní ààfin bàbá ní ilé lọ ilé mọ́, wọ́n ń sáré bọ̀ torí ẹni tí a bá fún ní nǹkan níbì kan tí ò lọ mọ rìníwù rẹ̀ pásítọ̀tù tó bá ti dì báyìí kó mú lọ ẹ́mbásì, kó mú lọ ẹ́pọ̀tù, ibi tí wọ́n gbé nǹkan ti bàjẹ́ nù. wọ́n ní tó tọ́ ọlọ́run ní kí wọ́n rí nǹkan gbé kò rí ní nǹkan rí, àmọ́ tó bọ́ wá padà ọ̀dọ́ kan tó máa bá kàn mí sí báwo lọ́ọ́ fi jẹ́ tán. bí tọ́pọ̀lọpọ̀ ti dìrẹ́ẹ̀lì nù ajáde wọn ò padà lọ bí tí wọ́n ti kọ́ wọ́n máa tún nǹkan kọ̀.
yamullahu ما يشاء wa yuthbit. وعنده أم الكتاب. Ummul kitab gbogbo ibi tọ́lọ̀ ń fi sí ni. Gbogbo ọmọ akéwù tí ẹbí ní bàbá o tó bá jẹ́ nǹkan tán wà lọ sáré tí kò wá rántí ibi tí wọ́n ti kán mi sáyé rẹ̀ bí eyín àtẹ̀rìgì lọ́rọ̀ ẹ̀ èrìgì ló kọ́ dáyé tipẹ́ àti gbúrò eyín wá dé ló wá ń fẹ̀ ó funfun kò wá jòkó jẹ́ eyín ó kàn tán sẹ́rígì ó kàn ní yóò pa mi náà ni bẹ́ẹ̀ ni ọmọ akẹ́kọ̀ọ́ tó lọ ti ju àfáàhùn lọ ń fẹ́ yín kánú eyín yóò wá kán mo kí transformer gbogbo wa ibi tọ́nà tó wá mọ́ táàjì sàbámọ̀ báàbá ní tanra wa o ẹlòmí àsàbámọ̀ ẹ̀ ní òbí o lè sàbámọ̀ yẹ ọ̀nà ń jóbi èrè òbí à kì í ṣe tàwọn tá a ti wáyè àwọn tí ò tí ì wáyé ló kù ọlọ́ọ̀dẹ ń ráàyè rẹ kéwú tó ọtí lọ bí tó lọ náà ọtí débi tó dé náà ó tọ̀nà. kí ni ó ń mú wa máa dunnú fún bí tá a ti tọ́lọ̀ ti tò wá mọ́ ni pé wọn ò pé á rí pé ẹ wá sípè àfáà yín. ẹ sì wọ́nà lẹ́yìn èyí kò gbọ́dọ̀ sí mí mà. ẹ bí ní bàbá o. mo wá ń sáré púpọ̀ mi ò ti fọkọ̀ sáré púpọ̀ mọ́ àmọ́ kí n lè bá àsìkò yìí torí ẹni tí a máa ń mú dédé àgbà kì í ṣe ẹgbẹ́ tó lọ mú mi lẹ́nu táàpù. má ti sọ̀rọ̀ wọ́n kí bàbá àgbà wọ́n kẹ́yìn àgbàlagbà èmi tí mo wáyé àti gbogbo ọ̀ràn mi. jìnnà ìtàkìrí mi àwa ìlíbà ìnana. mo wá pọ́n pìlẹ̀ mi léni tábà ní bíbí ńkọ́ wọ́n bá ń pẹ́ àwọn gbádùn mọ́mọ́ ọ̀fà lọ́fà bí jẹ́ ti kó náà mi náà fi gbádùn mi gbogbo ọ̀fà ló jẹ́ yín ní gbèsè bàbá gbogbo ọ̀ràn tí n bá sanjọ́ fún tí o bá mọ yìí ó ti lu mọ́gùn. jìnnà ìtàkìrí mi àwa ìlíbà ìnana. wọ́n máa sọ ìgbọ́n mọ́fà yẹn ògbóná yáríyárí bí kan náà ti sun mí tí wọ́n jẹ́ ń dọ̀ fọ́rọ̀ wọn ò tún wá jẹ́ ń jóná kí n gbẹ dànù. hakùnrin àwa ìlíbà ìnana tàkìrí mọ́. bóun náà wí. hakùnrin àwa ìlíbà ìnana tàkìrí mọ́. bàbá owó ọpẹ́ mi ni $100. lóò lọ wí. جئنا لتكريم الأوائل بيننا حق الأوائل بيننا تكريم حق الأوائل بيننا تكريم. gbogbo àwọn àfáà tí wọ́n á dúró ti bàbá kan bá ń pín 100,000. حق الأوائل 20,000 ni mo ná ilé kan wá mú 30 yẹn wá kó lè pín sí 50. بيننا تكريم حق
تكريم جئنا لتكريم الأوائل بيننا حق الأوائل بيننا تكريم حق الأوائل gbogbo ọ̀ràn àfáàgbà تكريم èyí náà gba $100 yìí. حق الأوائل بيننا تكريم حق الأوائل بيننا تكريم ìyẹn ọlá pé wọn máa táàsì wa ni tí wọn bá ní kí n máa san táàsì owó tí ń rù wá bì tírélà ló máa kó wa. جئنا لتكريم الأوائل بيننا kí bàbá ó ní òde kọ̀ọ̀kan mọ̀ gba commission ẹ gbàgbé ẹ̀. حق الأوائل àmọ́ gbà tẹ́ dà wá láàmú bẹ́yìn bá ní ya wèrè ó gbọ́dọ̀ mọ yìnyín. بيننا تكريم tẹ́ bá sì sọ bẹ́ẹ̀ àṣẹ́gun kí là ń gbé ká tó jù yín lọ kálukú ló kọ àbẹ́ kó tó máa jẹ́ àlẹ́ àdàbí. حق الأوائل ẹsẹ̀ بيننا تكريم subhana rabbika. ìjókòó náà ní $100. ìjókòó náà $100 bẹ́ẹ̀ ni. Anakumullah. Anakumullah. bàbá yìí dẹ́rù bàdàn Ah, èmi tó ń ṣe báàrí bọ̀ pé bí n tí a máa ń tí mo fẹ́ lù anakumullah. ẹwọ mi ẹ̀rọ àmọ́ sì tẹ̀lé ọmọdé yẹn Ẹ yóò bó ń ṣe Ọlọ́run jẹ máa. sallallahu alayhi wa sallam. wọ́n ní àmọ́ adáwó níyà bí Bẹ́ẹ̀ni. ẹ má di èèyàn 20,000 tí Allah. bàbá 10,000 Allahu akbar. Allahu akbar. Jama ẹgbẹ́ Ọlọ́run tóbi dáadáa. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Ibrahim yóò aṣára àtàwọn bàbá. Allahu akbar. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ẹni Ọlọ́run bá tó mú àwọn ẹni rẹ̀ kéèyàn ọgẹ́rẹ́ kéèyàn pé ṣé ìmọ̀mọ́ ọ̀fà ọ̀rẹ́ mi ni sí ò tó ń ṣára tó ìmọ̀mọ́ ọ̀fà ni sí ni ọwà ni wọ́n lé géwú ìmọ̀mọ́ ọ̀fà àfà mi ni sí ò tó Alhamdulillah. adúpẹ́ pọ́lọ̀ tó wá máa yín Alhamdulillah. ó sì jù yín sáàrin wa pọ́lọ̀ ń bá fẹ́ dáadáa fún yàn bọ́ bá jù yín síbòmí á nàgàwó péyàn bá ti nàgàwó ti ẹ̀rùn nù ọlọ́run dákun ọlọ́run wọláàyè tá a dúró yìí wọláàyè tá a dúró yìí dákun mọ́jọ́ bàjẹ́ fún wọn mọ́fà láyé Amina. àpadà síbú tó bá fèrè àwọn náà ń bọ̀ wá dókè tán àrígbóró ló wí Alhamdulillah. إلى الأمام كطير لا يصيبك ما kò ní báyìí أصاب فرعون بعد الرفع والنعم bí wọ́n ṣe ga tóun náà ni wọ́n ṣe wólẹ̀ tó wájú àlàdí àgbà iná ẹlòmíì fún ọ̀bá ní wọ́n wá ṣe wá síbì kan kò ní lọ kọ́lá kọjẹ́lẹ̀ àfáà rẹ̀ àmọ́ bẹ́ẹ̀ kìtì yín إلى الأمام كطير لا يصيبك ما أصاب فرعون أصاب فرعون بعد الرفع والنعم